Aláròyé máa wí o. àwọn èèyàn sọ̀rọ̀ burúkú sí Láìdé Bákàrè èyí lohun tó ṣe. òṣèrébìnrin ilé wa tó pupa tó ṣe rùbúrùbù nì Láìdé Bákàrè làwọn èèyàn kan ti ń fọgbọ́n ta sí tí wọ́n sì ń júwe ibi tó ti lè lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe oge àti ìmúra tó gbádùn fún. ńṣe ni Láìdé tó tún jẹ́ olùdámọ̀ràn fún ọ̀rọ̀ àṣà fún gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun kéde pé lọ́sẹ̀ tó ń bọ̀ náà máa jáwé oyè yèyé oge lé òun lórí. lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kejì ọdún yìí ni obìnrin ìkéde ọ̀rọ̀ náà nígbà tó ń sọ bí ètò ọ̀hún lọ́jọ́ àyájọ́ olólùfẹ́ tí wọ́n máa ń ṣe ní ọjọ́ 14 oṣù kejì ọdún yìí yóò ṣe lọ. ńṣe ni Láìdé gbé fídíò ibi tó ti ń jó pẹ̀lú ọba ìlú Ẹdẹ àtàwọn ìjòyè ẹ̀ sójú òpó rẹ̀ tí ó sì kọ sábẹ́ rẹ̀ pé lọ́jọ́ 14 oṣù kejì yìí lẹ́yìn tó jẹ́ ọjọ́ Valentine ní ọjọ́ tí ọba Munirudeen Adéṣọlá Lawal tìmí ti ìlú Ẹdẹ máa fi oyè ààrẹ yèyé oge ti ilẹ̀ Ẹdẹ dámilọ́lá. bẹ́ẹ̀ ni ọjọ́ Valentine wà láti ṣàjọyọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ wa èmi á sì máa ṣàjọyọ̀ oyè tuntun mi pẹ̀lú àwọn ẹbí mi. inú mi dùn gan ni bẹ́ẹ̀ ni mò ń fojú sọ́nà fún un. ó dùn mọ́ mi gidi gan pé ìlú mi rò ó láti ṣàpọ́nlé mi. eléyìí kì í ṣe oyè fáwọn tí kò lẹ́mìí tàbí tí kò lẹ́sẹ̀ nílẹ̀. ipò tó tọ́ sáwọn alágbára tàbí àwọn obìnrin tó lẹ́nu láàrin àwùjọ ni. ohun iyì ló jẹ́ fún mi gidi gan. bákan náà ni mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Lawal fún èyí. ààfin ọba ìlú Ẹdẹ ní ayẹyẹ náà ti máa wáyé. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan kí kú oríire kan tó bu púpọ̀ wọn ni wọ́n sì ta sí pé ìmúra ẹ̀ lọ́jọ́ náà gbọ́dọ̀ bá ẹni tí ó ń joyè mu. bẹ́ẹ̀ làwọn míín ń béèrè pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ àti pé ṣé ọmọ bíbí ìlú Ẹdẹ ni tí wọ́n fẹ́ fi joyè nílùú náà. tẹ́ ò bá gbàgbé àìpẹ́ yìí ni àwọn kan fi àìdùnnú wọn hàn sí òṣèrébìnrin yìí. wọ́n ní ojú gba àwọn tì fún ìwà ìlójútì tó ń hù kiri pẹ̀lú aṣọ ìṣùbìlèké tó ṣí ara sílẹ̀ tó ń wọ̀ kiri. níbi tó sì ká wọn lára dé ńṣe ni wọ́n ní kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè yọ nípò olùdámọ̀ràn tó fi ṣe. wọ́n ní kì í ṣe àpẹẹrẹ rere fún àwọn ọ̀dọ́. ètò kan tí ó pè ní Comedy Feast ni ọmọbìnrin náà gbé kalẹ̀ lọ́sẹ̀ tó lọ lọ́hùn nílùú Òṣogbo níbi tí wọ́n ti pe àwọn òṣèré olórin àtàwọn adẹ́rùnpòṣónú tí wọ́n wá dá àwọn èèyàn lárayá. ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn tó wà níbẹ̀ nígbà tó ń rí kaba aláwọ̀ búlúù tí Láìdé kó sí. aṣọ náà kò dókè bẹ́ẹ̀ ni kò délẹ̀. ìlàjì ọyàn lóbìnrin tó jẹ́ alájà tó sì máa ń pe ara ẹ̀ ní Shikirat tàbí alájà tí kò kọ́ mọ̀ yìí wọ̀. ọ̀pọ̀ àwọn obìnrin náà ń wòṣe pé kí ni òṣèré tó ti bí àwọn ọmọ tó ti dàgbà tó yìí tó kó sí yìí. wọ́n ní ojú wo ló fẹ́ kí àwọn ọmọ rẹ̀ máa fi wò ó. kárántí pé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí Láìdé pé kò mọ ara mú àti pé kò mọ aṣọ tó yẹ fún òde kọ̀ọ̀kan. lásìkò tí Láìdé ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún ọ̀kan lára àwọn ẹgbẹ́ rẹ̀ nídìí tíátà Tóyọ̀sí Adésànyà tó ní òun ló mú òun wọ iṣẹ́ tíátà. ńṣe ni wọ́n ń bu pé ó múra ju ọlọ́jọ́ ìbí lọ àti pé ìmúra rẹ̀ kò bá òde àríyá náà lọ. bákan náà lọ̀rọ̀ tún rí lásìkò tí Láìdé ṣe ìfilọ́lẹ̀ ìwé kan tó kọ. ìwé tó ní tí àwọn èèyàn bá kà á kò sí kó má di olówó. púpọ̀ èèyàn tó rí onírúurú aṣọ tó wọ̀ ni wọ́n fi ń ṣe èyẹ pé kì í ṣe pé kò ní owó lọ́wọ́ ṣùgbọ́n kò mọ bí wọ́n ṣe ń múra ni. lọ́rọ̀ kan ṣá Alájà Láìdé ti fẹ́ di màmá olóyè báyìí. gbogbo ètò ló sì ti lọ lórí rẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.